gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Sunday October 5 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ dákun ẹ dábọ̀, ẹ bá ń share fídíò yìí, kẹ́ kọ́mẹ́ǹtì, kẹ́ láìkì, ẹ share sí gúrùpù káàkiri kó lè jẹ́ òwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Tí ẹ bá ṣe léyìí, ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó nílò irúfẹ́ nǹkan báyìí gangan kó wà níbì kan, ṣùgbọ́n látara ń pẹ́ share rẹ̀, ó ṣeé ṣe kí wọ́n má rí rárá o, tó sì jẹ́ pé wọ́n nílò rẹ̀ gidi gan. Ẹ bá wa pín kó jẹ́ òwúlò fọ́pọ̀lọpọ̀ ènìyàn torí tí Ọlọ́run. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ẹ ti wà ní ojú ọ̀nà àṣeyọrí báyìí o lórí ohunkóhun tí ẹ bá ń gbé ṣe, ní bísínẹ́sì ni, ní iṣẹ́ ṣíṣe ni. Lọ́jọ́ tòní, ìgbàgbọ́ ní kíkún èyí tí ẹ ní nínú ara yín, a sì dára ẹni lójú tí ẹ ní nínú ara yín, á ràn yín lọ́wọ́ láti gbáradì wípé gbogbo nǹkan tó bá dàbí kùdìẹ̀kudiẹ pátápátá lénìí, ẹ ṣetán láti kojú rẹ̀. Ó ṣeé ṣe kí ẹ rìnrìn àjò kékeré kan tó fẹ́ jọmọ́ ti iṣẹ́ lọ́jọ́ tòní. Ìrìn àjò náà ó ṣeé ṣe kó ṣe pé ó máa ran ìdàgbàsókè iṣẹ́ yín lọ́wọ́ lénìí, kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì ṣọ́wó ná lénìí, kí ẹ má ṣe nàánú àpà rárá. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Ire á wọlé fún yín láti ibi tẹ́ ẹ ro kàn sí àti ibi tẹ́ ẹ ro kàn sí rárá. Ọjọ́ tòní surprise ló máa jẹ́ fún yín pẹ̀lú bí nǹkan ṣe máa wọlé. Àwọn tó jẹ yín lówó tẹ́lẹ̀, ó ṣeé ṣe kó sanwó náà padà lọ́jọ́ tòní o. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tẹ́ bá ti ń wá ń pẹ́ nídìí owó láti ibì kan tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó ṣeé ṣe kó wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ lo àkókò ọjọ́ tòní láti fi tọ́jú owó pamọ́, tàbí kí ẹ kó lórí nǹkan tó ṣe kókó, tó ṣe pàtàkì, tó ṣe pé ẹ máa padà bá ní ọjọ́ iwájú. Lọ́jọ́ tòní ẹ jìnnà sí pé à ń báyàn dáṣẹ́ pọ̀ tàbí à ń báyàn ṣe ṣíẹ́sì papọ̀ pátápátá. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kò dára. Ẹ lè dá okòwò èyíkéyìí tó bá wù yín sílẹ̀ lénìí, ṣùgbọ́n àwọn okòwò tí mo mẹ́nu bà yẹn, ẹ má ṣe ṣe wọ́n. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, múùdù yín máa dàbí ìgbà pé kẹ́ gbafẹ́, kẹ́ ṣeré, kẹ́ ṣàwàdà, kẹ́ enjoy ara yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa fẹ́ gbájúmọ́ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín láti rí dájú pé ìdùnnú àtayọ̀ gbalẹ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ sì ni máa fẹ́ rí dájú pé àwọn tí ẹ ti mọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàrin àwọn tẹ́jọ́ ń bára yín ṣe, ìbáṣepọ̀ yín túbọ̀ wọnú ara sí dáadáa. Ó sì jẹ́ pé níní àwọn èèyàn tuntun, ó ṣeé ṣe kó ṣe pé ó máa jẹ́ nǹkan tó ṣe pé ẹ̀ ní fi bẹ́ẹ̀ kà fún púpọ̀ ní gbogbo ọ̀nà wá rèé. Tẹ́ bá ní nǹkan tó ṣe kókó, tó ṣe pàtàkì fún yín láti ṣe, bóyá láàyè iṣẹ́ àbí tó tún ṣe kókó láàyè ilé, rí dájú pé mójútó wọn, kí ẹ má gbafẹ́ gbàgbé àwọn nǹkan tó ṣe kókó fún yín láti ṣe lénìí. Kẹ́ rí dájú pé ẹ múra dáadáa, ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ fìfẹ́ báwọn ènìyàn ṣe, kí ẹ sì rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ máa wòye sí ọ̀nà tẹ́ ń gbà sọ̀rọ̀ sí, bí ìgbà pé kí ẹ tún làgbékalẹ̀ ọ̀rọ̀ dáadáa, níyì tó ṣe pé àwọn èèyàn máa tún lè understand yìí dáadáa ju ti tẹ́lẹ̀ lọ. Kò dára púpọ̀ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ o, látàrí pé àwọn nǹkan tó dàbí difficulty ti wáyé látara ọ̀rọ̀ ẹnu látijọ́ mẹ́ta, tó ṣe pé bóyá àwọn èèyàn wọ́n ń gbọ́rọ̀ yín sódì, tàbí kí ó ṣe pé ẹ máa ṣàlàyé ọ̀rọ̀ tá dàbí ìgbà pé wọ́n á máa mú nínú ẹ̀ láti máa lò against yín. Lọ́jọ́ tòní, gbogbo nǹkan kíkan tẹ́ bá ṣe, gbogbo ipá tẹ́ bá sà láti rí dájú pé ọ̀rọ̀ sísọ yín ó ń dán mọ́rán, ó sì mú ọpọlọ dání, àgbékalẹ̀ ọ̀rọ̀ yín ń dára. Ìyẹn máa bí kó má sí ìjà, kó má sí fàǹfà láàrin ẹ̀yin àtẹnikẹ́ni, tó sì jẹ́ pé ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ máa wà nínú ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín, pẹ̀lú ìbáṣepọ̀ yín àtàwọn tó rọ̀gbà yín ká. Ẹ wà positive, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, àwọn àṣírí yín, àwọn plan yín, kí ẹ pamọ́ láṣìírí kí ó lè padà rí bí ẹ ti ṣe ń fẹ́. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ rí ìdùnnú, kí ẹ ráyọ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọ́jọ́ tó máa dára púpọ̀ fún yín, tó sì jẹ́ pé ìdùnnú àtayọ̀ yẹn
á hàn dáadáa nínú ìwàsí àti ìṣesí yín. Gbogbo àwọn tó rọ̀gbà yín ká pátá ló máa mọ̀ pé ẹ̀ ń dunnú lọ́jọ́ tòní. Ó dára púpọ̀ pé fọjọ́ tòní mójútó àwọn nǹkan tó dàbí ìgbà pé ó ṣe kókó fún yín láti ṣe, tó dàbí ìgbà pé ó wá le koko láti jọ́ mẹ́ta. Èní tẹ fẹ́ ní ìdùnnú àtayọ̀ yìí, tẹ bá fi ìdùnnú àtayọ̀ ṣiṣẹ́, iṣẹ́ náà máa bọ́ sí ìrọ̀rùn ni. Lọ́jọ́ tòní ẹ máa ní ìgboyà púpọ̀. Ẹ fi mójútó àwọn nǹkan tó ṣe kókó fún yín láti mójútó. Ẹ wá gbọ́dọ̀ dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́yìí tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí, ẹ ṣe dáadáa sáwọn èèyàn. Àwọn pílánì yín kí ẹ pamọ́ láṣìírí dára. Aago 1 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn-án sí aago 2 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn-án jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ green sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe kí ẹ wà confuse púpọ̀ bákan lọ́jọ́ tòní tàbí kẹ́ máa panic bákan, ṣùgbọ́n nílò láti rí dájú pé ẹ mọ́kàn ara yín balẹ̀ o. Ẹ ronú lọ́nà tẹ́ lè gbà láti rí dájú pé ẹ dẹ́kun bí ẹ ṣe ń fìlì yìí. Ẹ wo àwọn nǹkan tó ń fa confusion tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ tòní, gbogbo àwọn nǹkan tó ń trouble yín. Ẹ wo dáadáa, tó bá gba kẹ́ bá ọ̀rẹ́ kan àbí nǹkan nù mọ̀lẹ́bí yín kẹ́ bá wọn sọ̀rọ̀ pé lágbájá nǹkan báyìí máa ń ṣẹlẹ̀, mi tiẹ̀ mọ̀ nǹkan tó fà á. Ó ṣeé ṣe kí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ fún yín tá tún jẹ́ kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ mọ́kàn ara yín balẹ̀. Ẹ má ṣe jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ rárá. Aago 11 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn-án jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ red sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ tòní ẹ máa rà láàfíà, ẹ máa ní ìrọ̀rùn púpọ̀ tó sì jẹ́ pé inú yín máa dùn. Tílé ọjọ́ tòní á fi ṣú ni. Ó ṣeé ṣe kí ẹ máa retí pé àwọn kankan tí ẹ̀ ń ṣe látijọ́ mẹ́ta, àwọn ìtiraka yín lórí iṣẹ́ ni. Ó ṣeé ṣe kí ó bí result dáadáa tí ẹ̀ ń fẹ́ lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín á bí ìdùnnú àbáyọ̀ tẹ́ ẹ̀ ń fẹ́ gangan, tó sì jẹ́ pé á jẹ́ kí ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín yẹn kó túbọ̀ dán mọ́rán dáadáa sí. Lọ́jọ́ tòní ó dára kí ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Aago 3 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn-án sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ orange sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, àkókò oríire ló dé yìí o. Àkókò oore gbogbo ló dé yìí. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ ní gbogbo ọ̀nà. Ẹ máa rí ṣe, ẹ máa rí ire owó lọ́tùn lósì àwọlé fún yín. Àkókò yìí dára púpọ̀ fún yín láti fi pilẹ̀ ohun tuntun tàbí láti fi bẹ̀rẹ̀ ohun tuntun. Tẹ́ bá ti ń ronú nípa pé ẹ fẹ́ ra nǹkan kan, àbẹ́ fẹ́ invest lórí nǹkan kan, àbẹ́ fẹ́ ṣe business, àkókò yìí dára púpọ̀. Gbogbo nǹkan kíkan tẹ́ bá bẹ̀rẹ̀ lénìí á padà bí àṣeyọrí dáadáa lọ́jọ́ iwájú. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ tún ṣalábàápàdé ènìyàn tuntun tàbí kí ẹ tún ní ọ̀rẹ́ tuntun lọ́jọ́ tòní, kẹ́ lọ́rẹ̀ẹ́ kànrẹ́. Ẹ fi ìfẹ́ tòun tọ̀yàyà báwọn ènìyàn ṣe lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì wá ìdùnnú ní gbogbo ọ̀nà pẹ̀lú. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ẹ rí dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá dàbí situation tó ṣe é pé kò mú yín wá comfortable rárá. Gbogbo àwọn nǹkan tó dàbí ìwà tí ó tọ́ pátá ẹ jìnnà sí. Ẹ bẹ̀ sí ó wà dáadáa púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá máa stress yín pátápátá, tó bá dàbí ìgbà pé kíní ẹ nílò rẹ̀, ẹ ṣe kúkú jọ̀wọ́ rẹ̀ pátápátá. Ẹ má ṣèṣe ń pé ohun tí ẹ jẹ́ kẹ́ wá fẹ́ force ara yín jẹ, tàbí ààyè tí ẹ nífẹ̀ẹ́ sí rárá kẹ́ wá fẹ́ force ara yín láti lọ bẹ̀. Gbogbo nǹkan bẹ́ẹ̀ kò dára rárá lénìí. Ẹ jìnnà sí kọlọ red pátápátá o. Àwọn kọ́lọ̀ tó jẹ́ light color òun ló dára bíi white, bíi yellow, bíi light green àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lòun ló dára fún yín láti wọ̀, kọ́kàn yín lè balẹ̀, kórí yín lè tutù. Ó ṣeé ṣe kí orí yín fẹ́ máa gbóná bákan lọ́jọ́ tòní. Lénìí kò dára kẹ́ ṣàṣejù bohunkóhun. Lénìí kẹ́ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún dára. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ fọgbọ́n àti òye tọ́lọ́run fún yín ṣe ohunkóhun. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ wá jí àkókò. Èyí tí ó dára rárá fún yín o, tó wà very unlucky fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Ẹ má fi ṣe ohun tó ṣe kókó. Ẹ lè fi relax kẹ́ fi sinmi lákòókò náà. Ẹ̀yin oníràwọ̀ ìrùpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí ẹ rí àwọn ìṣòro kan yanjú pátápátá, tó sì jẹ́ pé àwọn issue yẹn ti dàbí nǹkan tó ti ń fún yín ní stress látijọ́ mẹ́ta, tó sì jẹ́ pé gbogbo ẹ̀pà tó ṣeé ṣe kó clear pátápátá. Àwọn nǹkan tó dàbí nǹkan tó ṣe pé kéèsì kan àbí ìfàǹfà kan láàrin ẹ̀yin àtèèyàn, gbogbo ẹ̀pà tó ṣeé ṣe kí ó yanjú kó sì jà mọ́ yín lọ́wọ́ ní ìgbẹ̀yìn. Lénìí kẹ́ má ṣe panic rárá. Ẹ mú sùúrù lò dáadáa. Gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ fún yín. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kí ẹ rí dájú pé wà determine, kí ẹ sì ní ìrètí gbogbo nǹkan ti dá. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19, ọjọ́ tòní kẹ́ gbìyànjú
láti sa gbogbo ipá àtakitiyan yín láti rí dájú pé gbogbo nǹkan tó dàbí negative energy, àwọn ohun tí ó tọ́ pátá ó jìnnà sí yín pátápátá o. Gbogbo àwọn nǹkan tó dàbí nǹkan tí ó tọ́ yìí ó ṣeéṣe kó fẹ́ máa fa ìdíwọ́ ìdènà lórí àwọn nǹkan tó ṣe pé ẹ̀ ń lé lọ́jọ́ tòní. Ẹ má ṣe ní pé bóyá ẹ fẹ́ overlook àwọn nǹkan tó dàbí ìgbà pé ó ń ṣẹlẹ̀ tí ó wulẹ̀ tẹ́yín lọ́rùn, torí tẹ bá ń fojú fún àwọn ìṣòro dá ó máa affect mood yín, á máa affect àwọn ìgbésẹ̀ tàbí ìpinnu tẹ bá ń pinnu. Lọ́jọ́ tòní tẹ bá lè jẹ́ kára yín yá gágá tí ẹ sì ní ìgboyà tẹ sì ṣetán láti kojú gbogbo nǹkan tó dàbí ìṣòro, nǹkan rere á wọ́ tọ̀ yín wá. Ẹ má finú tọ̀yàn rárá lénìí, ẹ má gbára léyàn rárá lénìí, ẹ tẹpá mọ́ṣẹ́ dáadáa, ẹ ní ìrẹ̀lẹ̀, kẹ́ sì ṣe nǹkan yín létòlétò pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ro Pisces tàbí láàrin February 20 sí March 20 lọ́jọ́ tòní ó ṣeéṣe kí àwọn nǹkan tó dàbí ìpòrúurú ọkàn tàbí ìbàlẹ̀ ọkàn tàbí ìbẹ̀rù tàbí ìfòyà ó ṣeéṣe kó máa wáyé nínú ọkàn yín rẹpẹtẹ, kó dàbí ìgbà pé ọkàn yín gan ń pòrúurú. Gbogbo nǹkan wọ̀nyí sì lè máa ṣẹlẹ̀ láláìjẹ́ pé ìfúnra lára yín mọ̀dí rẹ̀ rárá. Lọ́jọ́ tòní ẹ gbìyànjú láti má ṣe jẹ́ kí àwọn nǹkan ìkó ṣàkóbá fún yín rárá. Ẹ kàn mọ̀ dájú gbogbo nǹkan ìkó sí nǹkan kan tó fà á, torí tẹ bá rò náà ó ṣeéṣe kẹ́ má lè ríro. Ẹ rí dájú pé ẹ wọ́rí ẹ ṣe ròyè rẹpẹtẹ nípa nǹkan kan rárá kó má ba ṣàkóbá fún ìlera ara yín. Ẹ gbìyànjú láti wá bẹ́ẹ̀ fẹ́ enjoy ara yín, kẹ́ enjoy àkókò yìí, kí ẹ gbéra yín jáde, kẹ́ gbafẹ́, kí ẹ wá ìdùnnú fúnra yín, kẹ́ wá mú sùúrù lò, kẹ́ má fi gbogbo ọkàn sí gbogbo ohun tí ẹ bá ń retí ní oore kó lè wọlé ní ìrọ̀rùn. Ẹ sì má ṣe ṣèlérí ohun tẹ́ lè múṣẹ fẹ́nikẹ́ni. Ẹ wá ìdùnnú ní gbogbo ọ̀nà bí mo ti ṣe sọ, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 5:30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.